àwọn ọmọ ayé dá ọkọ̀ tó ń gbé oúnjẹ ọdún lọ sí ààfin Olúbàdàn lọ́nà wọ́n sì pín mọ́ra wọn lọ́wọ́. Ó jọ pé àwọn jàǹdùkú ìgboro Ìbàdàn kò fẹ́ rí oúnjẹ tútù tí wọ́n ń gbé kọjá lọ nínú mọ́tò sójúmọ́ báyìí, pẹ̀lú bí àwọn ọmọ ìsọ̀ta kan ṣe tún dá ọkọ̀ bọ́ọ̀sì kan tó ń gbé oúnjẹ tútù lọ sáàfin Olúbàdàn lọ́nà tí wọ́n sì pín oúnjẹ inú ẹ̀ mọ́ra wọn lọ́wọ́. Ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún tó kún fún àpò ìrẹsì, ààyè adìẹ àti ọ̀pọ̀lọpọ̀ kẹ́ẹ̀gì òróró èyí tí wọ́n ń gbé lọ sáàfin Olúbàdàn tó wà lọ́jà Aba làwọn ọmọ ìsọ̀ta kan dá lọ́nà tí wọ́n sì bo àwọn oúnjẹ inú ẹ̀ bí ìgbà tí àwọn adìẹ bá bo àgbàdo tàbí ọkà bàbà tó dà sílẹ̀ nígbà tó kù díẹ̀ kí ọkọ̀ ọ̀hún tó ń bọ̀ láti ọ̀nà Màpó dé ààfin Olúbàdàn gan-an. Gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, oúnjẹ tí wọ́n fẹ́ pín fún àwọn mọ́gàjí ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún làwọn ọmọ ayé ṣe bẹ́ẹ̀ pín mọ́ra wọn lọ́wọ́ lọ́sàn-án gangan Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023 yìí. Níṣe ni wọ́n fọ́ gbogbo gíláàsì ẹ̀gbẹ́ ọkọ̀ náà kí wọ́n lè ríbi kó gbogbo oúnjẹ tó wà nínú ẹ̀ jáde. Tẹ́ ò bá gbàgbé, ní nǹkan bí oṣù méjì sẹ́yìn làwọn èèyàn kan náà ya bo ọkọ̀ kan tó ń gbé ìrẹsì kọjá lọ lágbègbè Ìwó Road tí wọ́n sì bẹ̀rẹ̀ sí pín àwọn àpò ìrẹsì náà mọ́ ara wọn lọ́wọ́ kó tó di pé dẹ́rẹ́bà tó wakọ̀ mọ́tò náà ṣíná fún un tó sì sá lọ mọ́ wọn lọ́wọ́. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ọ̀kan nínú àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn, mọ́gàjí Nurudeen Akínadé, ẹni tó wà nínú ọkọ̀ tó ń gbé oúnjẹ náà lọ lásìkò ìkọlù ọ̀hún, ṣàlàyé pé 12 nínú àwọn ọmọ gànfẹ́ ọ̀hún lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ báyìí nítorí lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé làwọn ti lọ fi tó wọn létí ní tẹ̀sán ọlọ́pàá tó wà ní Màpó nílẹ̀ Ìbàdàn níbí. Gẹ́gẹ́ bó ṣe sọ, láti àná tọ́sídẹ̀ẹ́ tá a ti fi ìṣẹ̀lẹ̀ yẹn tó àwọn ọlọ́pàá létí ni wọ́n ti mú díẹ̀ nínú àwọn afurasí olè náà, bẹ́ẹ̀ ni wọ́n tó ti rí díẹ̀ nínú wọn mú lónìí náà. Àwọn tọ́wọ́ ti tẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣáà ti di 12 bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí o. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.